mi ká. Nínà dùmá nàṣẹ́ra lẹ́kì máa fi mọ̀ ṣẹ̀dá mi. Orí dìde ò tètè wá gbàgbé mi rí. Ẹlẹ́dàá má má sùn tètè dìde mọ́ kẹ́pẹ́ olùgbàlà o. Ọ̀gbàgbà tí gbàlà ìlara o wọ́n bá dúró tì ní lọ́jọ́ ogun lé. Àwọn ọba ẹ̀rùn máa wẹ̀jẹ̀ ò tètè wá o. Ẹ̀yin màláíkà mímọ́ ẹgbàwé mi yẹ wò ó. Wọ́n retí mi nílùú òyìnbó dìde òyà náà ní. Wọ́n retí mi l'Amẹ́ríkà yànnà sẹ́dú àmàlìkáfí. Ó yá orí má jẹ mí níyà o. Orí làbá bọ̀ àbá forí sásílẹ̀ ò di dandan. Orí mi ìpín ọlá ni mo fẹ́ kó yàn ní kíákíá. Orí mi o ìpín owó ni mo fẹ́ kó yàn ní kíákíá. Onínáàdì mo mọ́tàṣẹ́ra mọ́tàdírà dùnú sùkáfìlúwì. Oníwàlá lẹ́mẹ̀fọ́ mẹ́fọ́ ọmọ sẹ̀bọ́tẹ̀ bọ́lú ọmọ fẹ̀nu dọ́ọ̀fì. Oníwùkábìrú dàsára nínú káfìrí yálà nàṣíràfà. Bóyá gbalẹ́ta mi kàn o ẹlẹ́dàá gbàwé mi wò ọba tó ní mi gbàjọ́ mi rò. Máa jẹ́ ìrànínú wà nánú kàràfì àrìnù òsèrì o mílà káfínú mi kì í síráfà. Oníwọ́ kàràfì ní sàádàná ní sàràfìlámì. Oní àwọn náà rárá òṣòlé ẹ̀tẹ̀gbọ́n aráfìrí fi sáfà. Àjálẹ̀ ẹ̀tẹ̀gbọ́n kúrú kàkà ní sẹ́nìkì náà síríbi ìwù kàbáàrẹ́fì. Oníwọ́ kábìrì ìyàlànà túmí síra mílà àdúná mi sẹ́ẹ̀dúná káfàrà èlógún mi. Máa wò mí níran màlẹ́kà fìrà mọ́sẹ̀lẹ́bìrà fàmì sàdámi. ṣe gbọ́ wà lórí ohun arìnrìn lédè evangelist Abímbọ́lá Adébáyọ̀ aka orí ọmọ ẹ̀rí. Tálọ́ba làkọ́lé eléyìí tó gbé jáde yìí. Tálọ́ba ni gospel music táwọn èèyàn rà tí wọ́n ń gbọ́ báyìí o. Ó yá gbé sókè. Ọ̀rọ̀ mi tọpẹ́ o, ó tún wá jọpẹ́ lọ. ọ̀rọ̀ mi tọpẹ́ ó jọpẹ́ lọ. Orí yìí ti dùn jù kí ló dé. Àgbọ̀ tó gbọ́ ni ó kọjá bẹ́ẹ̀. Lédè evangelist Abímbọ́lá Adébáyọ̀ orí ọmọ ẹ̀rí. Tálọ́ba làkọ́lé eléyìí o. Tálọ́ba lélẹ́yìí. Orí lédè evangelist Abímbọ́lá Adébáyọ̀ orí ọmọ ẹ̀rí ni. Marketed and distributed by TG Ọláolúwa Nigeria Limited. 229 Agege Motor Road Àtẹ̀wọ́lá Aramusi Lagos. Àti third floor number 9 Ẹbí-Gbẹ́jọ́ lẹ́ni Dúmọ̀tà Èkó. Telephone 003-303-7053. Tálọ́ba àjàbalẹ̀ àkọ́tún rí ẹ̀mí. Látẹnu lédè evangelist Abímbọ́lá Adébáyọ̀ orí ọmọ ẹ̀rí. Olóyin ládùn gan ni o. You are blessed as you grab your copy. In Jesus' name. Ògúnlá balẹ̀ mi o. Ògúnlá balẹ̀ mi o. Iná alẹ́ náà ti rí kúta láwọn. Ògúnlá balẹ̀ mi o. Síkírù aláwọ̀ má ti rí kú ajá ọba mi ọ̀rọ̀ gbogbo gàdìgà. Ògúnlá Ọlọ́run mo ti sọ́lá lọ́kàrá má ti rí kúta lọ́nà káwá máa. Ògúnlá balẹ̀ mi o. Ọlọ́run agbọ́jẹ́ táǹkò yẹ kókó ọmọ mi ọ̀sẹ̀ ò dára bí. Ògúnlá balẹ̀ mi o. Tìrì náà lẹ́nà kí àṣà ò dára mọ́ mi. Mo jí lónìí mo wá fọpẹ́ fún bàbá. Mo jí lónìí o mo wá fọpẹ́ fún ọ. Irú orin tó yẹ káràkà máa gbọ́ lélẹ́yìí. Orin àdúrà òwúrọ̀ kùtùkùtù. Orin evangelist Adéyẹmí Asọ́nà aka Watchmanaika. Àkàbà Ògo Land of Glory làkọ́lé. Gbé sókè. Omi ayọ̀ bọ́tà fẹ́ bí ọ̀tá bá kọ̀. Ògo mi ayọ̀. Bó ṣe ń gbọ́ orin yìí tí ó ra audio cassette audio CD tó tún wo VCD ẹ̀. Bọ́rọ̀ yẹn ṣe ń jáde lẹ́nu ẹ̀ làṣẹ máa tẹ̀lé bẹ́ẹ̀. Àkàbà Ògo Land of Glory ní evangelist Adéyẹmí Asọ́nà aka Watchmanaika. Marketed and distributed by TG Ọláolúwa Nigeria Limited. 229 Agege Motor Road Àtẹ̀wọ́lá Aramusi Lagos. Àti third floor number 9 Ẹbí-Gbẹ́jọ́ lẹ́ni Dúmọ̀tà Èkó. Telephone 003-303-7053. Ó tún wà ní Fomax Digital Studio. Akiolubade Shopping Complex Abẹ́òkúta. Telephone 006-067-3333. Àkàbà Ògo Land of Glory. Watchmanaika ló gbé jáde. You are blessed as you grab your copy in Jesus' name. Àwa ò fẹ́ o. Àwa ò fẹ́. Èmi ò fẹ́ o. Èmi ò fẹ́. Ìfẹ́ ìbànújẹ́. Èmi ò fẹ́. Èmi ò fẹ́ àṣedànù. Èmi ò fẹ́. Ìfẹ́ orí burúkú. Èmi ò fẹ́. Mọ́lẹ̀ ńlá tàn látòkè, ògo mi kó bú jáde. Mọ́lẹ̀ ńlá tàn látòkè, ògo mi kó bú jáde. Onímọ̀lẹ̀ ńlá tọ̀ka
Diribu ba le kamo yada, diribu ba le kamo yada lemi yajara mi. Ìmọ́lẹ̀ ńlá tàn látòkè, ògo mi kó bú jáde. Ìmọ́lẹ̀ ńlá tàn látòkè, ògo mi kó bú jáde. Àlùyọ ni tèmi jẹ́ o. Àlùyọ ni tèmi jẹ́. Àlùyọ ni tèmi ti jẹ́ o. Àlùyọ Ọlọ́run tó jẹ́ mi máa tó jẹ́ mi máa. Àlùyọ ni tèmi máa jẹ́. Àlùyọ ni tèmi jẹ́. Àlùyọ ni tèmi máa jẹ́. Àlùyọ ni tèmi jẹ́. Marketed and distributed by DJ Ọláolúwa Nigeria Limited 229 Agege Motor Road Àtẹ̀wọ́lá Aramusin Lagos àti third floor nọ́mbà náà ibi méjọ lè ní Dúmọ̀tà Èkó telephone 003-303-7053. Ìlóyin ládùn gan ni o. You are blessed as you grab your copy in Jesus' name. Sẹ̀rí dúdà lẹ́kàn mọ́ yàtọ̀ lera sí gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ilé tó ń dàrú kó gbọ́dọ̀ mi kílé náà máa tòrò. Ó yá gbogbo ènìyàn tó ń ṣàìsàn lọ́wọ́lọ́wọ́. Ó gbọ́dọ̀ Ọlọ́run sùdá lẹ́kàn mọ́ kórìwòsàn. Gbogbo àgbọn tó lè fi ìyanu Olúwa. Ó yá bó ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ó yá alágbára kó máa ṣiṣẹ́ agbára nínú rẹ̀ gbogbo tó fa ìdíwà ti lè. Ó yá kó kẹ́rù rẹ̀ kó jáde kó rọ́mọ gbẹjọ́. Diribu ba lẹ́kàn mọ́ yàda, Diribu ba lẹ́kàn mọ́ yàda lémi. Ọlọ́run tó ṣe rírí tó múrí jáde nínú àrí. Ọlọ́run tó máa èrí kúrò nínú rírí dàda lẹ́kàn mọ́ dàda lémi. Diribu ba lẹ́kàn mọ́ yàda. Ọ̀run ẹlẹ́dàá mi, mo ti fi ọ̀rọ̀ mi lé ọ lọ́wọ́. Bí mo ti ń bẹ̀rẹ̀ ọdún tuntun o, jẹ́ kí n lè parí ẹ̀ láyọ̀. Ọlọ́run ẹlẹ́dàá mi, mo ti fi ọ̀rọ̀ mi lé ọ lọ́wọ́. Bí mo ti ń bẹ̀rẹ̀ ọdún tuntun o, jẹ́ kí n lè parí ẹ̀ láyọ̀. Àṣẹ àdúrà ọdún tuntun. Ìwọ tó ń gbọ́ mi nínú ọdún yìí, mo fẹ́ kí o bá mi lọ nínú àdúrà yìí wípé Ọlọ́run tó dá ayé àti ọ̀run, alágbára tó ní kí n má lè kọrin tuntun nínú ọdún tí a fẹ́ bọ́ sí yìí, Olúwa kó gba agbára lọ́wọ́ alágbára náà. Bíbélì sọ fún wa wípé ìwọ yóò kọrin tuntun nínú ọdún tuntun. Mo pàṣẹ lórúkọ Jésù ti Násárẹ́tì, alágbára tó gba àṣeyọrí nínú ọdún tó kọjá tó lóòní kọrin tuntun lọ́dún yìí lórúkọ Jésù alágbára. ọdọọdún ni sákúnrúwé ọdún làárọ̀ mo bì lórí àtẹ. Gbogbo etí tó ń gbọ́ mi táyà tọmọ tọmọdé tàgbà lórílẹ̀‐èdè yìí, ọdún tó wọlé yóò san wá sówó, yóò san wá sọ́mọ, àìkú baálé ọ̀rọ̀, ire àánú ìbùkún yóò jẹ́ ti gbogbo wa lórúkọ Jésù Kristi. Bẹ́ẹ̀ ni ó rí o, ògo ni fún Olódùmarè. Ọlọ́run ẹlẹ́dàá mi, mo ti fi ọ̀rọ̀ mi lé ọ lọ́wọ́. Bí mo ti ń bẹ̀rẹ̀ ọdún tuntun o, jẹ́ kí n lè parí ẹ̀ láyọ̀. Ọlọ́run ẹlẹ́dàá mi, mo ti fi ọ̀rọ̀ mi lé ọ lọ́wọ́. Bí mo ti ń bẹ̀rẹ̀ ọdún tuntun o, jẹ́ kí n lè parí ẹ̀ láyọ̀. Àṣẹ àdúrà ọdún tuntun. Ìwọ tó ń gbọ́ mi nínú ọdún yìí, mo fẹ́ kí o bá mi lọ nínú àdúrà yìí wípé Ọlọ́run tó dá ayé àti ọ̀run, alágbára tó ní kí n má lè kọrin tuntun nínú ọdún tí a fẹ́ bọ́ sí yìí, Olúwa kó gba agbára lọ́wọ́ alágbára náà. Bíbélì sọ fún wa wípé ìwọ yóò kọrin tuntun nínú ọdún tuntun. Mo pàṣẹ lórúkọ Jésù ti Násárẹ́tì, alágbára tó gba àṣeyọrí nínú ọdún tó kọjá tó lóòní kọrin tuntun lọ́dún yìí lórúkọ Jésù alágbára náà ọ̀run yóò bẹ̀ mú so. Ìwọ tó ń gbọ́ ọ̀rọ̀ mi yìí, bí ọ̀rọ̀ mi ti ń wọnú ilé rẹ lọ, mo sọ àsọtẹ́lẹ̀ gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run sínú ilé rẹ nínú ọdún tuntun tí a ń wọ̀ lọ yìí. Gbogbo agbára tó sọ wípé o máa sunkún, mo pàṣẹ lórúkọ Jésù ti Násárẹ́tì, ọ̀run kó yẹ̀yẹ́ agbára náà. Gbogbo agbára
tó lòun máa fi òkú ọmọ ká ọmọlé lọ́dún yìí lórúkọ Jésù ọ̀run kó gbàgbà lọ́wọ́ agbára náà. Mo wá sọ àsọtẹ́lẹ̀ kan fún ọ lọ́dún yìí, ìgbà ọpẹ́ tuntun, aṣọ tuntun, mọ́tò tuntun, kọ́kọ́rọ́ ilé tuntun lórúkọ Jésù Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún ọ. Wá gbọ́ bí o ti ń gbọ́ mi lónìí, bí a bá rí àjọ òkùnkùn tí ayé kójọ nítorí ògo rẹ láti lè bàjẹ́ kí o kọrin nínú ọdún yìí lórúkọ Jésù, gbogbo àjọ òkùnkùn náà Ọlọ́run yóò tẹrí wọn ba lórúkọ Jésù ti Násárẹ́tì. Ìwọ tó ń gbọ́ mi lónìí lórúkọ Jésù, ìgbà ọpẹ́ tuntun orúkọ Jésù ó gbé lọ́dún yìí. Ìyanu tó máa mú ọ kọrin tuntun lórúkọ Jésù Ọlọ́run nawọ́ rẹ̀ fún ọ. Ìyanu Ọlọ́run ṣẹlẹ̀, Jésù Olúwa wa. wàá jàlákàrà nìyí ọjọ́ tuntun, ìgbà tuntun, àkókò tuntun, ìràwọ̀ tuntun. Ó yá ẹ dìde ẹ bá mi wọnú ọdún tuntun lọ. Wàsálà lè ká falẹ̀, egun àwa lè ká bìrì, egun àmàsálẹ̀ karama o. Ogun ọ̀run o, ogun ọ̀run o, ogun ọ̀run o. Ó yá ẹ dìde ogun yá yàrá fìrà nì. Èṣù ó yá ẹ padà níbi ẹgbẹ́dẹ́ o. Wìlákà lẹ́bi ibùrọ̀ falẹ̀, egun àwa bìlìyàlà iná tún dáfàrẹ́ màsẹ̀ ìlàkàrà fàmàsẹ̀. Ó yá ẹjẹ́ àjọ wọnú ọdún tuntun lọ. Ìlàlẹ̀ káfà o yánàtì ìyàlẹ̀ kàràfà olùfinimọ̀nà ọba ńlá o ológo dídán ọba táyé rọ̀bí àgógó bìlíkàdìrà ẹmu ọ̀sára nàṣẹ̀ ìlì jàrá fàmàsẹ̀ yìí ìlì yàrá làálà nìyí. Ìwọ ò ní ìpín mi, ìpín mi láyé yìí bá burú. Ọlọ́run ayọ̀ tó ṣe ti Jábésì o, jọ̀wọ́ yí padà kó sọ di rere. Ìwọ ò ní ìpín mi, ìpín mi láyé yìí bá burú. Ọlọ́run ayọ̀ o tó ṣe ti Jábésì o, jọ̀wọ́ yí padà kó sọ di rere. Ọba mímọ́ olóore ọ̀fẹ́ jùlọ, ayé ti ro Jẹ́fítà pín, wọ́n ní Jẹ́fítà ò lè ṣe rere, síbi Jẹ́fítà ọmọ àlèlá pé aparapọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ parapọ̀ wọ́n lé jáde nílé bàbá rẹ̀. Nígbà tá a lé Jẹ́fítà jáde, ìdílé jẹ́ ká mọ̀ pé Jẹ́fítà rìn lọ ó sì ń sọ̀gá lórí àwọn ènìyàn lásán, ṣùgbọ́n ó kù ṣe gàdà nígbà tí àkókò àti yìí pín Jẹ́fítà dé. Àwa Jẹ́fítà kan àpè Jẹ́fítà padà wálé, àní kó wá ṣolórí ilé, ó ṣolórí ìlú, a sì bá dá májẹ̀mú. Gbogbo etí tó ń gbọ́ mi, agbára àti àṣẹ tó yí ìpín Jẹ́fítà padà yóò yí ìpín rẹ padà lónìí o. Gbogbo ẹni tó ní pé ìpín rẹ yóò burú, mo sọ tẹ́lẹ̀ lórúkọ Olódùmarè, ó fi wọ́n ṣàtẹ̀gùn ní lórúkọ Jésù. Àṣẹ agbára tó yí ìpín òkè padà tó mú kúrò nígbà tẹ́lẹ̀ kó yí ìpín ayé rẹ padà sí rere o. Da alibudi kansahilia, nítorí pé aṣọ ló ń yẹ aláṣọ o, ẹ̀wù ló sì ń yẹ lọ́wù. Ẹ̀wù burúkú tá a gbé wọ̀ ọ́ tó po ìpín ìṣeré rẹ mọ́lẹ̀, ó yá iná Ọlọ́run kó fàyà ní kíákíá, nítorí pé aṣọ òkèlè tẹ́ḿpìlì fàyà àṣírí ṣètú. Bùláàdì kàhá ọwọ́ agbára tó yí ìpín Jábésì padà láìrò tẹ́lẹ̀ kó yí ìpín rẹ padà bó ti ń gbọ́ mi lórúkọ Jésù. Lórúkọ Jésù, gbogbo ẹni bá ro bí ru ọ́ lórúkọ Jésù mú ní ká sáwọlẹ̀. Sàdílé mọ́tà káyọ̀lé wàhà lágbára Olódùmarè, ìwọ yóò ṣeré, ìpín rẹ kò ní burú, àní ìpín rẹ kò ní burú. Gbogbo etí tó ń gbọ́ mi, ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ tiẹ̀, káyà tọmọtìlé tẹ̀bí tara lórúkọ Olódùmarè. A ó gbé ọ̀gá níbi gbogbo tó o bá dé, bí Olúwa ti ń bẹ bí ẹ̀mí rẹ ti ń bẹ. Ọdún tá a wọ̀ yìí ọdún ire ni ó jẹ́ fún ọ. Ìyàwó gbogbo ẹni tó ń gbọ́ mi, ọdún tá a wọ̀ yìí ọdún ògo tuntun ni. A ó fìrè tuntun wá orí, ilé tuntun, ọkọ̀ tuntun, ohun tuntun la ó fi mọ ọwọ́ orí lórúkọ Jésù. Owó yóò ṣọ̀rẹ́ rẹ, ìgbéga yóò ṣọ̀rẹ́ rẹ,
ó gba lẹ́tà ògo ó gba ìpè ayọ̀ láti ìlú òkèèrè láti nítòsí gbogbo èrè rẹ tó ti há sọ́wọ́ olóore a ó dá padà fún ọlọ́gán lórúkọ Jésù Kristi Olúwa wa. ìpín tuntun ni mo béèrè fún bóyá ẹ̀yin tó ní ìpín lọ́dọ̀ ẹ sáré tètè ẹ mọ̀ dà gìrìgìrì wá o ẹ pín ìpín rẹ kàn mí wàhálà àràlà kú àbálẹ́bì bìlà lẹ́kàrà máa fà wá bìbùwá bùlíbò èlò làkúà olùlànà bóyá ẹ lànà rere kàn mí wàsátìránì bìlùkábìrà bìlà lẹ́kàní ọlọ́run fún mi lọ́lá lọ́ba bìlìlákàlẹ́ yásàlẹ́kùn aramọ̀ ẹ̀mú abalẹ̀ egu amafọ́kù ejòmọ́ ẹ̀fọ̀wọ́kẹ̀yẹ mọ́fọ̀ egu mẹ́fọ́wẹ́mẹ́ ebi ìwọ́jẹ̀ mọ̀sọ́ jìdìrúkọ́ àfàlẹ́ o nàlẹ́ olùlànà 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 olùmẹ̀rì abiyamọ lọ́nu ẹ̀dìdẹ abiyamọ lọ́nu ẹ̀dìdẹ wasatira egu ọbàfọ yẹjẹ wọfọ ẹmọ ẹwọ bẹfẹ lẹbẹfọ wẹjẹ wẹjẹ mẹfọ yẹbọ jẹfọ yanaturale o una ọya wasatiri yale ikú ọbàfọ ìnura ọba o yílànà kẹni oníṣẹ́ ọwọ́ wasalilale oníṣẹ́ oṣù inatuda usakarami ẹmú ọba nùníjàrá wasalikarabi ìlàlẹ́kànnì ọlọ́run àṣẹrí ọ̀rọ̀ wàsálìkàránì dúlákànámì yíyálà lọ́lànà bìyíjàná wàsálìkàràlà ìlàdànà ṣẹ̀fìdà fìdí ìlàdànì. ọdún lọ bó ṣe ń lọ kó má ṣe dì mí bẹ̀rù lọ. ayérayé ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára ọdún tí ń lọ sópin wọ́n máa ta ìbànújẹ́ lọ́dún yìí ò ní rówó rà wọ́n máa ta ẹkún lọ́dún yìí ò ní rówó rà wọ́n máa ta ọ̀fọ̀ lọ́dún yìí ò ní rówó rà nínú iye àwọn tí wọ́n máa fi òkú ọmọ kámọ́lé òní pẹ̀lú wọn níbẹ̀ bí a ṣe ń parí ọdún yìí mo gbàdúrà sínú ilé tó ń gbọ́ ọ̀rọ̀ yìí pósítà máa tà lọ́dún yìí ò ní bá wọn rà níbẹ̀ mo pàṣẹ lórúkọ Jésù èyí àwọn tí ọ̀nà máa mu ẹ̀jẹ̀ rẹ̀ kí a tó parí ọdún yìí ẹ̀jẹ̀ rẹ̀ ò ní pẹ̀lú wọn mo fi ẹ̀jẹ̀ Jésù mo fi di ilé rẹ mú mo fi ẹ̀jẹ̀ Jésù mo fi di iṣẹ́ rẹ mú mo fi ẹ̀jẹ̀ Jésù mo fi di ìdílé rẹ mú bí o ti ń gbọ́ mi lónìí bí o ti ń gbọ́ ọ̀rọ̀ yìí bí ọ̀rọ̀ yìí ti wọlé rẹ lọ mo pàṣẹ sínú ilé tó ń gbọ́ ọ̀rọ̀ náà wípé nínú ọdún yìí àjọ̀dún ẹkú ẹ̀ ní bá wọn lọ sílẹ̀ àjọ̀dún ìbànújẹ́ ẹ̀ ní bá wọn sún lọ́dún yìí Jésù Olúwa wa. ìyàrá wa tàrà lẹ́kà wa ọba tó lọ́dún lọ́dọ̀ o ìrédé o àánú dé ìmísí tẹ̀lé gbogbo etí gbogbo tó gbọ́ mi ẹ̀ ní wọkọ̀ ẹ̀jẹ̀ yàrá bì ẹ̀ ò ní ṣiṣẹ́ yànnà ṣẹ̀dá ọwọ́ aráyé ò ní tẹ̀rù yín ẹ̀ ní tójú oorun dójú kú ẹ̀ ní tìkọ̀ alábẹ̀rẹ̀ ẹ̀sán o wàsáàtì ráfà lẹ́ni àwà olùfinimọ̀nà wàsálì kàràfà o ọdún tuntun ire tuntun ìgbà tuntun àsìkò tuntun ọjọ́ tuntun òwúrọ̀ tuntun ọ̀sán tuntun alẹ́ tuntun òru tuntun wàhálì kánì ìlàwọ̀ nàṣẹ̀ ìlàwọ̀ kàrà pẹ̀lú jàre mi olùlànà wàsájìránì kúkàràfà ewu ọmọ wa nìtúràfà elùlànà ni elùnàṣẹ̀ ìlànà kàfà elùlàjẹwọmọ ẹbọ àwọn kẹfẹ ìjìbì wúwàmà ìlànà kwàmà fà ìlàdànà tùdìsánì wàlẹ̀ kàràràfà. ọmọ mi olóríire ọmọ mi ò wá bá mi talẹ̀ bí mo bá jí lówùrọ̀ mà fẹ́lẹ́ dá mi sọ̀rọ̀ òní mi mọ bá mi wọ ọmọ mi ò láwòye. ọmọ mi olóríire ó
ọmọ mi ò á bá mi talẹ̀ yéye o bí mo bá jí lówùrọ̀ màá bẹ́lẹ̀ dá mi sọ̀rọ̀ ẹ̀mí mi máa bá mi wọ ọmọ mi ò àwòye. abiyamọ ó yá ẹ dìde. ẹni lọ́mọ lọ́dọ̀ ẹyẹ ẹgbọ́ o Olúmẹ̀rí abiyamọ tí bẹ lóde ọ̀run ọmọ abẹ́mi talẹ̀ ọmọ láàsìn abiyamọ kú ọ̀rọ̀ ọmọ abiyamọ nìsọ́lẹ̀ o gbogbo abiyamọ tí bẹ níbí ẹ ò ní sìnkú ọmọ ẹ ò ní fọwọ́ gbọ́mọ sí yàrá náà húlà káfí yẹnu ọ̀nà sẹ́lí abiyamọ gbọ́ o abiyamọ ńlá abiyamọ nọ́ọ̀tì abiyamọ yafarabi abiyamọ wakamafa abiyamọ wukabi abiyamọ salili abiyamọ wakama abiyamọ wasajini abiyamọ waka abiyamọ yejewo abiyamọ wanani abiyamọ silala abiyamọ wakama abiyamọ sodatu abiyamọ wanani abiyamọ saliwa abiyamọ fọgbaya abiyamọ wukama oriyama mọsẹ diyeyani oriyemi oribami o oya dìde ẹsẹ̀ ẹ̀gùn àmọ́sẹ̀rin ẹsẹ̀ ìfikún o wàá bà lẹ́yìn abiyamọ tí bẹ ní sámà méje ọ̀run méje ìràwọ̀ méje wàá sátìránì yídáná ni Olúmẹ̀rí wàkábìrà húlànàfù yíyàráfà ẹgbẹ ọmọfà ìlíra ẹlú lánà tó yà farafa mọfà orí bá mi wò ó àwòyè ní kọjá adẹnìkẹ wàá sàlẹyìn yílọkàmọ èlíkàwánà yílíkàrà bìlàràfì yílàtànà tìyà jìrà wàsà ìlàtàrà fàmọfà bíyà lára mi. Bíbélì jẹ́ ká mọ̀ wípé àwọn ọmọ Élì wọ́n jẹ́ ọmọ ìbànújẹ́ fún bàbá wọn wọ́n sì bà iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ jẹ́ wọ́n bà ọjọ́ alẹ́ rẹ̀ jẹ́ wọ́n bà ọ̀sán rẹ̀ jẹ́ ìlérí tí Ọlọ́run ṣe fún wọn kò jẹ́ kí ìlérí náà kó wá sí ìmúṣẹ ṣùgbọ́n a gbé Sámúẹ́lì dìde láti rọ́pò bàbá àtọmọ a yàn Sámúẹ́lì gẹ́gẹ́ bí olú àlùfáà a yàn gẹ́gẹ́ bí ọmọ rere gbogbo òbí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ nílé lóko lájò níbi gbogbo ọmọ bíi Sámúẹ́lì Ọlọ́run yóò sọ ọmọ yín lórúkọ Jésù Ọlọ́run ò ní fún yín lọ́mọ ìbànújẹ́ níbi tọ́dún yìí kù sí àti inú ọdún tuntun mo sọ tẹ́lẹ̀ gbọmọgbọmọ ayé kò ní gbọmọ lọ́wọ́ rẹ ilẹ̀ kò ní gbọmọ rẹ lórúkọ Jésù àwọn tí ń pọmọ lóru àwọn tí ń pọmọ lọ́sàn-án àwọn asámọpa lórúkọ Jésù wọn ní sátì ẹ̀pà lórúkọ Jésù kéwékéwé ayé kò ní kó ọlọ́mọ lọ ṣàgbàṣàgbà kò ní kó yín lọ lórúkọ Jésù mo sọ tọ́lẹ̀ lórúkọ Jésù wọn ní fọmọ rẹ ṣèrúbọ ayé àwọn alágbára òkùnkùn ayé wọn ní fọmọ rẹ ṣèrúbọ wọn ní gbòkú ọmọ ká ọmọ lé o gbogbo abiyamọ tó ń gbọ́ mi lórúkọ Jésù ẹ jèrè ọmọ ìbùkún ńlá lọmọ rẹ yóò kó wálé lórúkọ Jésù níbi tó bá ti ń gbèwé ògo lórúkọ Jésù wọn ò pín tọmọ rẹ o lórúkọ Jésù ọmọ rẹ ò ní gbàwé ikú wálé o lórúkọ Jésù ọmọ rẹ ò ní gbàwé òfò wálé ọmọ rẹ ò ní gbàwé àdánù wálé lórúkọ Jésù wọn ní tẹpẹsẹ ọmọ mú ọ ayé ò ní tẹpẹsẹ ọmọ kan ọ lórúkọ Jésù Olúwa bẹ́ẹ̀ ni ó rí Jésù Olúwa wa. Ikú má pamọ́ o ọmọ àrùn má ṣọmọ o ọmọ áńgẹ́lì mẹ́rìndà tọ́jú ọmọ mi. Ikú má pamọ́ o ọmọ àrùn má ṣọmọ o ọmọ áńgẹ́lì mẹ́rìndà tọ́jú ọmọ o. ìwọ abiyamọ tòótọ́ tí ò ń gbọ́ àdúrà yìí mo fẹ́ kí o bá mi lọ nínú àdúrà yìí kí o sì máa ṣe àmì bíbélì sọ wípé ọmọ ní ìní Olúwa ọmọ inú sì ní èrè rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀fà ṣe rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ yìí rí ní ọwọ́ rẹ̀ mo gbàdúrà bí o ti ń gbọ́ ọ̀rọ̀ yìí lónìí orúkọ Jésù ó jèrè ọmọ rẹ̀ orúkọ Jésù lọ́jọ́ ògùn ọmọ rẹ̀ kò ní bọ́ nínú sàré lórúkọ Jésù lọ́jọ́ ògùn ọmọ rẹ̀ kò ní bọ́ nínú àìsàn ìwọ abiyamọ tó ń gbọ́ àdúrà yìí mo sọ àsọtẹ́lẹ̀ sínú ayé ọmọ rẹ̀
lórúkọ Jésù ó jèrè ọmọ rẹ ni. wá gbá bí a bá rí ẹnikẹ́ni tó sọ wípé ò ní jèrè ọmọ ẹ lọ́jọ́ alẹ́, bí a bá rí ọwọ́ kọ́wọ́ tàbí ènìyàn kí ènìyàn tó lò ní jèrè ọmọ rẹ, tó sọ wípé ọmọ rẹ ló máa ṣẹrú nídìílé yín, tàbí ó sọ wípé ọmọ rẹ ló máa ṣẹrú ògo nídìílé yín, bí o ti ń gbọ́ ọ̀rọ̀ yìí mo sọ àsọtẹ́lẹ̀ sínú ayé rẹ lórúkọ Jésù ti Násárẹ́tì. ọmọ rẹ ò ní ṣẹrú, ọmọ rẹ ò ní ṣẹrú ògo ológo lórúkọ Jésù. Bíbélì sọ wípé kò sí ibì kan tàbí èdè kan níbi tí a kò tún gbà ró wọn, ìró wọn la gbogbo ayé já, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọn sì ní òpin ayé. mo pàṣẹ lónìí, ògo ọmọ rẹ yóò la orílẹ̀-èdè yìí já, ògo ọmọ rẹ yóò la ayé já, yóò la já sí rere. wá gbọ́, àwọn alágbára tí ń tu ọmọ síbi má lè ṣe rere nínú ayé ń bẹ. mo gbàdúrà lónìí, gbogbo àwọn òkùnkùn tó ń gbọ́ omijé lójú rẹ nítorí ọmọ rẹ, èmi sọ àsọtẹ́lẹ̀ fún ọ gẹ́gẹ́ bí wòlíì lónìí lórúkọ Jésù ti Násárẹ́tì. ọwọ́ òkùnkùn náà kò máa gbẹ dànù lórúkọ Jésù. ó jèrè ọmọ rẹ lórúkọ Jésù. ayé ò ní pa ẹ́ nítorí ọmọ rẹ. Jésù Olúwa wa. nílẹ̀ o ọba dé o wàsálà kó àmà fani ọmọ 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 abiyamọ tó dúró tọmọ ẹ ó jèrè ọmọ, abiyamọ tó gbèdú ọmọ ẹ ó jèrè ọmọ. wàsálì lákàrà mímì ọmọ òní kú máa yín lọ́wọ́ bìrà mímì, ọlọ́jà ajé òní fọwọ́ gbọ́mọ sí i. ọmọ wù mí lẹ́sàn mi wàsá tàràfì ọmọ ọmọ láàsìyá nàìlà kàràfà mi. adélòrè wàsá tìránì mi ọmọ ọmọ láàsìyá nàìlà kàrà. Elizabeth ya àlà o wàsá tìríàlà ọmọ níṣẹ́ nàìlà kàràfì. gbogbo orí gbogbo ẹ ò ní tójú oorun dépò sàré yanni, ọmọ oníyànkú máa yín lọ́wọ́ wàsálí lákàrà ni. ọlọ́run yẹ túndé ilé sanmi wàsàtúndà làkàbà àtúndà olúbẹ̀bẹ̀ o mílàlẹ́ kàrà mi ńnánú kàrà mi bìlí kàrà ni tíjẹ yásá tìránà ni ìlọsíwájú ọbẹ̀ yàlẹ̀ ìlà kàrà fi ni mísà tìránì wàsálẹ̀ kàmọ́mí àwàfà bìlílàlẹ́ kàrà ni misajirani balilani yalakurana makadawa wasabilani ilé òde àti ilé owó ọ̀nà ọ̀tọ̀ àdánẹ̀yẹ o àpótí gàgàrà tó fi ṣe jókòó ládẹ́ni àkúlẹ̀yàn wasalẹ̀ karani orí rẹ̀ ò ní gbà bọ̀dé yàrá fàbàmọ̀ ṣèfà bíi yàrá fàmọ́. olùgbèrè bá. ire lójú owó rí, ire lójú owó rí, ìdáníkà àwọn náà fi ìjìrì táìlà. gbogbo etí tó ń gbọ́ mi lórúkọ Jésù, ire rẹ ò ní gbé fọ́tà rẹ, nítorí pé oúnjẹ ọmọ kò yé ajá. lágbára Olódùmarè, ire tó tó sí ọ lórúkọ Jésù ò ní gbé fọ́tà rẹ. Olúwa ti ń bẹ bí ẹ̀mí rẹ ti ń bẹ, a ò ní fi ire rẹ tọrẹ nínú ọdún tuntun lórúkọ Jésù. lórúkọ Jésù, àwọn tí ń járe nígbà nínú òkùnkùn wọn ní já tiẹ̀ gbà lórúkọ Jésù. lẹ́tà ayọ̀ rẹ yóò tẹ̀ ọ́ lọ́wọ́ lórúkọ Jésù. ibikíbi tó o bá wà lórúkọ Jésù, ire kó ká ọmọ bẹ̀, ire kó wá orí o. adaṣọ ire bù ọ́, wọ bàtà ire sí ọ lẹ́sẹ̀, adé ọ̀làdé ire, ìwọ ni ire kàn. ayé rẹ gba ire, orúkọ rẹ gba ire, ẹbí rẹ gba ire, ọ̀nà rẹ gba ire, iṣẹ́ rẹ gba ire, orí rẹ gba ire, ẹ̀jẹ̀ rẹ gba ire, omẹ́ra rẹ gba ire, iṣẹ́ rẹ gba ire. ògo rẹ ògo tuntun ni, kì í ṣògo àbùkù mọ́ lórúkọ Jésù. gbogbo àwọn tó ń yẹ̀yẹ́ rẹ
lórúkọ Jésù ẹ̀mí mọ́ yóò tẹ̀lé wọn bá fún ọ náà ṣe àtẹ̀wúgbàjá mo sọ tẹ́lẹ̀ ó borí ọ̀tá ilé ó borí ọ̀tá òde ire 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 lójú owó rí ire 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 lójú owó rí ire yóò gbọ́ orí lọ́sàn-án ire yóò gbọ́ orí lálẹ́ náúdà káyédì mọ̀sáìlì kàhálíà lágbára Olódùmarè gbogbo àwọn tó ń kóra jọ tó ń nawó òdì láti gba ire rẹ iná lọ́run yóò pa wọn lórúkọ Jésù ìwọ kò ní jìyà mọ́ ẹbí rẹ kò ní jìyà ilé rẹ kò ní jìyà ọmọ rẹ kò ní jìyà lórúkọ Jésù Olúwa wa bẹ́ẹ̀ ni ó rí Jésù Olúwa. ìlàlà nàṣẹ́lẹ̀ àwọn náà tẹ̀dá bẹ́gàlẹ́ o wàsálì lákàrà ni orí rẹ̀ ò ní gbàbọ̀dé o wàsátúlá lílání ọmọ òníyàn kú mọ́ ẹ lọ́wọ́ ìláfíranì wìsáàní dúlákàràmì òní tójú oorun dójú kú òní tìkú alábẹ̀rẹ̀ àìsàn ìlíkàràní ẹ̀jìnìà òtítọ́ fẹ́mi òjò bàlákìní gbìdìkàbí jẹ́dà sẹ́ni wàsílálà ni ọ̀tún rẹ̀ ire òsì rẹ̀ ire iwájú rẹ̀ ire òsì rẹ̀ àná ni bìlákìrámọ̀ òun wàsálìyàní jìrìjàrání olùfinimọ̀nà àfimọ̀nà ibi gíga lẹ màmá dé wùláàráfì gbogbo ènìyàn tájọ wà ní stúdíò bílẹ̀kẹ̀rẹ̀nu tí mi sàádànù nílà kó máa fà ire gbogbo wọnà tuta òdìsá tìrani òsì oníkànnì o àánú àwọlé yín wá fọlákẹ́ ilésàn mi wàsá tìrani mi wàsá dáná wàdà ìlàgàrà fàmù fàbílì yàrá fàmì. Máwo mi ti bí, máwo mi ti kà, oníbàwò mi ti kà ti kà afọ́jú méjì o. Máwo mi ti bí, máwo mi ti kà, oníbàwò mi ti kà ti kà afọ́jú méjì o. Gbogbo báwo mi ti kà afọ́jú méjì o. ọdún báwo mi tìkàtìkà afọ́jú méjì o. Máwo mi ti rí, máwo mi ti kà, àdébáwo mi ti kà afọ́jú méjì o. ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run mahilita aroba kaifi jiraila Jésù Olúwa wa àmín. Ọlọ́run hallelujah wa nàṣẹ́lẹ̀ wa o jìrì fẹ́rẹ́ fẹ́rẹ́ dá wa wọ́n máa fẹ́ wa
na tuda wala lakira wano abologo yara ibuwakara na darafi bibubara tudawa warada na dakara tudase. arúgbó ọjọ́ àdàgbà má pàrọ̀ oyè ọba tí ń nawó agbára ọba tó lè ṣe ohun tẹ́nìkan ò lè ṣe bẹ́ẹ̀ lórúkọ rẹ kìkì mọ́lẹ̀ sí ni ọ́ lánàá lójúmọ́ bàbá ní í ṣe alágbára tí fi agbára gba agbára lọ́rẹ́ tó fẹ́ fi agbára gba agbára lọ́wọ́ ọmọ ọlọ́run ọlọ́run ìmọ́lẹ̀ inú ìmọ́lẹ̀ ló ń gbé ní ọ̀run àpótí ìmọ́lẹ̀ ló fi jókòó ọ̀pá ìmọ́lẹ̀ ló ń lò lọ́run ìwọ ní ògo àti ìyẹyẹ fún ọlọ́run ìyanu. wà á líkù sádìbà àkáyédè jìjìnàmà agbára ńlá o àṣẹ ńlá o èdìdí ọ̀rọ̀ àṣẹ ọ̀rọ̀ kìkì búdì sáráfì ọlọ́run adébóyè ìbà rẹ ọlọ́run gbogbo ayé ayọ̀lógún agbórúkọ rẹ ga sáyẹ́lìkì alifa ọlọ́run mọ́sù orímọ̀ládé tó ọ làṣẹ àrà tó wà lórí ìkúnlẹ̀ tí gbẹni tó wà lórí ìnàró àràgbá yamuyamu agbára lálẹ́ di ọ̀run apálásọlé ayéró ẹrù jẹjẹ ẹrù jẹjẹ ẹrù jẹjẹ ìbàrẹ o ka alibu jininati àyàn ní sáàtì rẹ torí kékeré ìwọ ló ní gbogbo agbára ìwọ nìpìlẹ̀ kábíyèsí ìwọ lórí ohun gbogbo ìwọ ní alfa ìwọ ní omega ìbẹ̀rẹ̀ láti òpin olùdá ayé o ọba tí ń gbé ìpẹ̀kun ọ̀run ògo ní forúkọ rẹ ọlọ́run yẹlẹ́yẹ bàbá ọmọ nílùú Iléṣà ògo ní fún ọ ògo ní fún ọ títí ayérayé láwọn máa ròyìn rẹ ògo ní fún ọlọ́run. bàbá o ògo ni fún ọ agbára o ipá o àṣẹ o ìgbìnìkọ́ awúwo mọ́sẹ̀ gbé tìrìkà mọ́ fàhálì jìrìmọ̀. má jẹ́ ṣe tipátipá má jẹ́ ṣe tipátipá. Tipátipá má jẹ́ ṣe tipátipá ohun ẹgbẹ́ mi ṣe pẹ̀lú ìrọ̀rùn ohun ọ̀jì láìsí ìnira má jẹ́ ṣe tipátipá má jẹ́ ṣe tipátipá má jẹ́ ṣe tipátipá. Jẹun ṣe tipátipá má jẹun ṣe tipátipá ohun ẹgbẹ́ mi ṣe pẹ̀lú ìrọ̀rùn ohun ọ̀ṣẹ̀ láìsí ìnira má jẹun ṣe tipátipá. Sálàyà lẹ́kàrà fàjùdà mọ́nìsálì wàsájùdà fàrà wọ́lálì kàmáwá ìdùkábìlíàwà ewu àwọn mọ́tò dání bàbá màmá jẹ́ ṣe tipátipá. Sálàyà lẹ́kàrà nàṣàjìrà ẹ̀làwà màṣálíàwà ibùbàrà wọ́lá nàṣálí wàṣàjìrà ọ̀làkà fàdà àdànà èlò lọ́dẹ. ayẹyẹ ọlọ́run ìyanu ọba tí ń jẹ́ máa mí mo gbàdúrà fún ẹ bí o ti gbọ́ mi lónìí tí gbọ́ ọ̀rọ̀ yìí gbogbo agbára tó sọ ògo rẹ di tipátipá nínú ayé gbogbo agbára tó sọ ìṣeré rẹ tipátipá nínú ayé lórúkọ Jésù lónìí Olúwa kó sọ di ìrọ̀rùn fún ọ ìwọ tó ń gbọ́ ọ̀rọ̀ yìí tí gbọ́ ọ̀rọ̀ yìí mo sọ ọ̀rọ̀ yìí sínú ayé rẹ gbogbo agbára tó dè ọmọ ìkórìíta tipátipá gbogbo agbára tó fi ìjókòó tipátipá lé ọ lọ́wọ́ látòní lọ orúkọ Jésù gbogbo ìjókòó tipátipá ti bẹ nínú ayé rẹ
ọ̀run kó wó ìjókòó náà palẹ̀. ọba ńlá aláṣẹ ńlá o kábíyèsí abẹ́ ọ̀ ní wákàtí àti ọ̀wọ̀ yìí kálíbùsì tẹ́lẹ̀ wà gbogbo agbára tó kórajọ lójú òfurufú ni nínú ilẹ̀ ni nínú afẹ́fẹ́ tàbí nínú omi tó ní pé ká máa jẹ tipátipá ó ní ká máa jẹ nínú ìnira tàbí ká máa sun gbogbo nínú ìnira olúwa bá wa dáná sun wọ́n ẹ̀mí mímọ́ dáná sun wọ́n olódùmarè dáná sun wọ́n gbogbo agbára tó ní ká fi ìnira lọ ilé ayé wa kristi bá wa dáná sun wọ́n olódùmarè gbogbo ìsọwọ́pọ̀ òkùnkùn nídìílé bàbá wa tàbí nídìílé ìyá ẹnìkọ̀ọ̀kan tó ní ká máa sun gbogbo tipátipá olúwa dáná sun wọ́n gbogbo etí tó ń gbọ́ mi gbogbo agbára tó ní kó mọ jẹ nínú ìnira iná ọlọ́run kó jó wọn torí pé iná ṣáájú olúwa ó sì ju àwọn ọ̀tá rẹ̀ run gbogbo ọ̀tá ayé rẹ tí ó fẹ́ kó máa fi ìnira lùgbà lórúkọ kristi ni mo pa láṣẹ iná kó sun wọ́n dànù lórúkọ jésù gbogbo agbára tó ní pé kó máa lògo rẹ tipátipá gbogbo agbára tó lò ní rògbòlò ó yá iná ọlọ́run kó sun wọ́n lórúkọ jésù mo sọ lẹ́ẹ̀kan sí gbogbo agbára òkùnkùn nídìílé ìyá tàbí ìdílé bàbá tó bá lóòní yọrí lórúkọ jésù iná ọlọ́run kó sun wọ́n láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ọ̀nà kó là fún ọ lórúkọ jésù torí pé ọ̀nà kì í dín mọ́jọ́ kọ́mọ́yọ o ọ̀nà kì í dín mọ́ọ̀rù kọ́mọ́ra bẹ́ẹ̀ ni ó rí lórúkọ jésù kristi agbára wa. orí mi o ẹlẹ́dàá mi o orí mi o ẹlẹ́dàá mi mo ti bọ́lọ́run mi sọ̀rọ̀ kó má ṣẹ́rù ẹgbẹ́ mọ́. orí mi o ẹlẹ́dàá mi o orí mi o ẹlẹ́dàá mi mo ti bọ́lọ́run mi sọ̀rọ̀ kó má ṣẹ́rù ẹgbẹ́ mọ́. orí mi o ẹlẹ́dàá mi o orí mi o ẹlẹ́dàá mi mo ti bọ́lọ́run mi sọ̀rọ̀ kó má ṣẹ́rù ẹgbẹ́ mọ́. orí o ẹlẹ́dàá mi orí mi o ẹlẹ́dàá mi mo ti bọ́lọ́run mi sọ̀rọ̀ kó má ṣẹ́rù ẹgbẹ́ mọ́. ibùwá karama mi àfàsájìrá fílí orí wa náà tó dá mi orí wa náà jànà o ẹgbàrá orí òòyà náà sẹ́fì orí mi dìde nílẹ̀ lọ́gbàrẹ̀ rẹ̀ yà náà tó dá tìríkẹ́rẹ́ fànà tó dá fàmí fàṣàlẹ̀ ara fílí. ayérayé ọba tó pàṣẹ sí orí pé kí orí kó máa ṣe rere nínú ayé mo gbàdúrà fún ọ bí o ti ń gbọ́ mi lónìí gbogbo agbára tó mú ọ kúrò níbi tó yẹ kí orí rẹ ti pàṣẹ tó wá fi ipò ògo rẹ fún ẹlòmíràn mo gbàdúrà fún orí rẹ lónìí lórúkọ jésù ó yá lọ máa pàṣẹ bẹ́ẹ̀ lọ máa pàṣẹ owó lọ máa pàṣẹ ìbùkún lọ máa pàṣẹ ìlọsíwájú bíbélì sọ wípé àyà yóò pa àwọn àlejò wọ́n sì fi bẹ̀rù bójó sájáde níbi kọ́lọ́fín wọn di orí ìṣẹ̀dá rẹ mú tó ní kó máa ṣẹrú gbogbo agbára tó di ẹrù sínú ògo rẹ ìwọ tó ní ẹrù tó wá sọ di ẹrú lórúkọ jésù lónìí gbogbo agbára náà ọ̀run kó yẹ̀yẹ́ wọn gbogbo agbára tó gba ìbùkún lọ́wọ́ orí rẹ tó fi ìnira rọ́pò orí rẹ lórúkọ jésù bí o ti ń gbọ́ ọ̀rọ̀ yìí mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wòlíì ọlọ́run lórúkọ jésù ó yẹ kí orí rẹ kó gba ìtura kó gba àṣẹ ìmòmìnira jésù olúwa wa. ìlàbù tálíkà àsáìlíkà ìlíwòjìhà èmi sọ tẹ́lẹ̀ nítorí pé àṣẹ la fi dálé ayé àṣẹ la fi gbé ọ̀run kalẹ̀ gbogbo ẹni tó ní kórìí rẹ ṣẹrú lórúkọ jésù wọ́n rẹ̀ ru ìyàkú ni lágbára olódùmarè olúwa ti ń bẹ bẹ́ẹ̀ rẹ ti ń bẹ ìwọ kò ní ṣẹrú ayé o kò ní ṣẹrú ẹ̀gbọ́n o ò ní ṣẹrú àbúrò lórúkọ jésù bàbá ń pa ọ̀pọ̀lọpọ̀ orí ní èwèrèwé bàbá ń pa wọ́n lágbàlagbà bí kú bá ń pa wọ́n lọ́wọ́rọ́ tó bá dorí ìtìẹ́ lórúkọ jésù ikú ò ní rí ọmú èmi sọ tẹ́lẹ̀ lórúkọ olódùmarè ẹnikẹ́ni bá ta ọfà òdì àbó sọ gbólóhùn òdì sí orí rẹ lórúkọ jésù ẹ̀mí mọ́ ìjì dànù ẹ gbọ́ gbogbo ayé tó ń gbọ́ mi mo sọ tẹ́lẹ̀ láàrin ọ̀pọ̀ èrò ohun tó ṣẹlẹ̀ sí jósẹ́fù tí orí rẹ̀ dájú ti àwọn ẹgbẹ́ rẹ̀ lọ lórúkọ jésù níbikíbi tó bá wà láàrin ọ̀pọ̀ èrò a ó gbé ọ̀gá jù wọ́n lọ lórúkọ jésù
gogoro báyìí ni mọ̀rìwọ̀ pé yọ jọ̀pẹ́ lọ ó mọ̀ yọ jùmọ̀ lọ lórúkọ Jésù Olúwa ti ń bẹ òní ṣàṣetì orí rẹ kò ní gbàbọ̀dè orí rẹ kò ní gbàbọ̀dè òru orí rẹ kò ní gbàbọ̀dè ọ̀sán orí rẹ kò ní gbàbọ̀dè ìyálẹ̀ta lórúkọ Jésù bẹ́ẹ̀ ni ó rí Jésù Olúwa wa. Adára fún mi, òní fún mi. Bàmí ròbí sọmọlàkejì mi. Adára fún mi ó títí láéláéláé. Adára fún mi, òní fún mi. Bàmí ròbí sọmọlàkejì mi. Adára fún mi ó títí láéláéláé. bí bẹ́ẹ̀ sì rẹ̀ wọ̀nà tó dání adára fún mi lọ́jọ́ wíyà ráfì àgọ́lẹ́jẹ̀ rẹ̀ wọ̀nà tó dání mi ẹgbẹ́ fara ẹ̀bùmọ̀ mi sáfì yálẹ̀ kẹrẹ́ fà ó ẹ̀yin ogun ọ̀run bìrì kẹrẹ́ fà lọ tó dára elólànà olùlànà bìrì kẹrẹ́ fà dùrí yà sàlìkìrẹ́ àfìríyà. ọba mímọ́ aláṣẹ ńlá o kálíbù jìrì kálíà ọba mímọ́ abẹ́ ọ gbogbo wa parapọ̀ abẹ́ ọ Olúwa jẹ́ kó dára fún wa láàárọ̀ jẹ́ kó dára fún wa lọ́sàn-án jẹ́ ó jẹ́ wá lálẹ́ lórúkọ Jésù gbogbo etí tó ń gbọ́ mi lórúkọ Jésù nínú ilé yóò dára fún ọ ní ìjáde rẹ yóò dára fún ọ inú ọkọ̀ ló ti ń gbọ́ mi ní àní kó máa dára fún ọ iṣẹ́ rẹ lórúkọ Jésù ó sọ tẹ́lẹ̀ ó yá kó máa dára fún ọ Olúwa ti bẹ bẹ́ẹ̀ ní rẹ ti bẹ kò ní bàjẹ́ fún ọ ìwọ ọkùnrin tó ń gbọ́ mi mo lórúkọ Jésù kò ní bàjẹ́ fún ọ ìbànújẹ́ kò ní wọnú ayé rẹ àṣìṣe kò ní wọnú ayé rẹ nítorí pé àṣetì kì í bọ́jọ́ o àṣetì kì í bòrùn àṣetì kì í bòkun kọ́mọ níyọ̀ lórúkọ Jésù àṣetì ò ní bá ọ níbi iṣẹ́ rẹ àṣetì ò ní bá ọ tọkọtaya tó ń gbọ́ mi àṣetì ò mọ̀ ní bá yín gbogbo ẹbí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ní ṣàṣetì ẹni bá ní kẹ́ ẹ ṣàṣetì lórúkọ Jésù wọ́n fi kalẹ̀ ogun mọ́ nítorí kékeré kúrò Dátánì àti Ábírámù tọ́ndì tẹ̀mọ́ Mósè ilẹ̀ gbé wọn mì láàyè ni gbogbo ẹni tó bá ní kó má dára fún ọ lórúkọ Jésù mo ní kókó tẹ́lẹ̀ kẹ́ òkúrí lágbára Olódùmarè àṣẹ agbára tó wọnú ẹja tó fi kíni tó fi ní ẹja ṣe báǹkì lórúkọ Jésù ó yá kó gbére rẹ jáde mo ní kó gbére rẹ jáde bẹ́ẹ̀ ni ó rí lórúkọ Jésù Kristi Olúwa wa. ọ̀rọ̀ àṣẹ ni ọdẹ mi gíga ọlá mi ò ní rẹlẹ̀ àwọn olùkọ́wọ́ fọmọlàkejì mi ọdẹ mi gíga ò láyé. ọdẹ mi gíga ọlá mi ò ní rẹlẹ̀. ibi gíga àlàyé mi ibi gíga ọlọ́nà mi aláwọ̀ kára alànà tó dání yẹ́lò kí ara bẹ̀ o ẹ̀yìn àgbààgbà mẹ́rìnlélógún ìrákàrà bẹ̀ o ó yá ẹgbẹ́ mi gbígi gíga àlàyé mi yàrá tún dáná fi dá fara mọ́ sẹ́lẹ̀ ara fi ní ebuka ara mọ̀ mi àfàdánà tún dàlẹ́ ká. Ọlọ́run tó ní àkàbà gíga lọ́wọ́ ọba tí ń fani sókè tẹnikẹ́ni ò lè fani sílẹ̀ ìwọ tó ń gbọ́ mi lónìí bí a bá rí ẹni tó gba àkàbà gíga rẹ lọ́wọ́ rẹ tó sì fi ìdíbàjẹ́ rọ́pò rẹ̀ orúkọ Jésù ọ̀run mú ẹgún òkè àkàbà gíga rẹ lórúkọ Jésù àkàbà tó máa polongo ògo rẹ lórúkọ Jésù Ọlọ́run mú ọ lọ síbẹ̀ lónìí fún àṣẹ ọ̀rọ̀ yìí sínú ilé rẹ ìwọ tí wọ́n ti gba àkàbà ibi gíga lọ́wọ́ rẹ̀ ìwọ tí wọ́n ti gba àkàbà ìṣeré lọ́wọ́ rẹ̀ mo pàṣẹ lórúkọ Jésù ti Násárẹ́tì ó yá gun àkàbà lọ síbi gíga rẹ̀ orúkọ Jésù ìwọ tí wọ́n ti gba àkàbà tóbi tí àgbo ti máa pàṣẹ wọ́n gba àkàbà lọ́wọ́ rẹ̀ látòní lọ ó yá gun àkàbà lọ síbi ògo rẹ̀ gbogbo agbára tó di àkàbà ìsọlọ́gò rẹ̀ dì mú gbogbo agbára tó fi ìnira di àkàbà rẹ̀ mú látòní lọ Ọlọ́run tú ọ sílẹ̀
bí o ti ń gbọ́ ọ̀rọ̀ yìí ìwọ arákùnrin ìwà àti ìwọ arábìnrin tí o gbọ́ ọ̀rọ̀ yìí lónìí bí ọ̀rọ̀ yìí ti ń wọnú ilé rẹ àkàbà ìgíga rẹ ó yá bẹ̀rẹ̀ sí máa gùn lọ ó yá bá máa ṣògo bẹ́ẹ̀ kó níbẹ̀ fún ọ lónìí Jésù Olúwa wa. àmì àṣẹ o àmì àṣẹ o. Bibi ya fana seli Fàtàrà dùnà fìjìrà dáná Ebu bẹ̀rẹ̀ fàdù jìrà fàdáná Elóni tó bìrà fànà sẹ́lí bìrà fàrà Ibu wákàrà fànà tùdà mí jùrà fà Ebu bìwù bìrà fẹ́jẹ̀ lóde jòdè sá Alọ́lá kìrà bìrà fàdà níní Ebura bìrà dáná tùdà wà ọba ńlá ètò ní fún ọ. ó ṣe òun Olódùmarè àdúpẹ́ torí kò bá wa ṣe yọrí.